أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا جبي أقولتي ó wà lójú amóhùnmáwòrán wa mo rọ̀ wá jábá share program yẹn bó ṣe ń lọ báyẹn. ìbéèrè ni pé ṣé lóòótọ́ ni mudir morkas bàbá wa Sheikh Habibullah Adam Alilori ọ̀nà ọba jẹra fún bàbá kó bá wa fún wọn ní àlàáfíà tó péye, àlàáfíà tó péye bá a jogún ẹ̀ fún wọn. ìdí tí mo fi gbé ọ̀rọ̀ yìí wá ni pé àwọn tí máa ń pariwo yẹn gan àwọn lè jẹ́ kó yíwa ṣe rí àwọn oníbèrè ní problem ẹ̀yìn tẹ̀gbà lóní mímọ̀, because báwa ṣe máa ń ronú ó máa ń dípà ju ẹ̀yìn tẹ́ ìbílí pẹ̀ nímọ̀ lọ mọ̀ díẹ̀. àwọn wà coded as in kìí ṣe pé tó pọ̀ sí wa lọ́pọlọ làwa ń rù káàkiri, àwa ń wá ìmọ̀ here and there ni. ẹni ọdún máa ń kó tàdís ànábì kan sọ̀rọ̀ sọ́lá pé ìmọ̀ sọnù fún mùsùlùmí pé ogun wa ni, bí ta bá ti rí káyé kíni ká gbà mú. yẹn làwa ṣe ní yù pẹ̀lú pé intenso ìbò lè rí ẹwà gẹ́ẹ̀tì mi ní la ṣe ní ìṣù pẹ̀lú yín pé intenso yìí o ẹ̀rí ẹ̀dà àti pé intenso yìí gan tẹ́ ń kílèmù yìí tẹ́yìn kó máa gbé sí làǹkà ìtọ́lọ́ fún yín ṣó bá mu ń bọ̀ ṣó ṣe kí ni ṣó bá a mu. torí mo rí program àfáwà lẹ́gbàá lánàá tí wọ́n ń tra àti authenticate pé lóòótọ́ ni mo dìbò àwọn sọ̀hábà.
àwọn ilẹ̀ tó máa ń sọ dáadáa bẹ́ẹ̀ dáadáa but the fact remains that pé ṣé mo àwọn èèyàn wọn ojú kan ni wọ́n fi ń wòran ojú kan ni wọ́n fi ń wòran particularly àwọn oníkéwú oníkéwú ò dá o bọ̀bọ́n ṣe máa ń kóòdà àwọn èèyàn ló máa ń bírò wá nú májíní bọ́n máa ń kóòdà àwọn èèyàn ló máa ń bírò wá nú kọ̀kó dẹ̀dì ni wọ́n ní mùdírù sọ pé dẹ̀dẹ̀ ọ̀rọ̀ ní sọ̀hábà wọn highlight gbọ́n kí ní ẹlẹ́ ni o kí ló ń pè ní dẹ̀dẹ̀ rẹ̀ àti pé kí ni bàbá kà débẹ̀ ṣé rí Yorùbá ní problem náà Yorùbá ní máa rí àfín náà máa ń pè lóyìnbó Yorùbá máa ń rí àfín tó fín wọn lóyìnbó ni tẹ bá pè àfín láàfin náà tún máa bá yín jà ẹ bá fi lè jàre tẹ bá pè àfín bọ́lá ń ṣe dá nìyẹn o a tún máa bínú tí wọn bá ga gògòrò tó ga gan tí wọn ní ìwọ ṣe wá dàbí dógó báyìí wọn gbé dógó àwọn sábà sọ pé náà wọn gbé dógó wọn ló ti bú òun wọn ní àwọn ṣe wọn gbé dógó ò ebú nìyẹn náà ẹyọ ṣe ebú ni dógó ṣé kò ga ni ní táwùsá ò ní nìyẹn Yorùbá ní máa gbé afọ́jú ní mèkáfò àmì sọ́rí wọ́n ní ẹni tójú ń dùn wọ́n lójú ń dùn afọ́jú já ìwọ lójú ń dùn afọ́jú jáfọ́ ìwọ lójú ń dùn Yorùbá ní máa da ọ̀rọ̀ pé alábòsí dẹ̀ ni wọ́n àwọn máa sọ pé a kì í tójú oníka mẹ́sàn-án kà á ṣẹpábòsí ni Yorùbá ń ṣe ní táwùsá ò ní nìyẹn bí wọ́n bá ga dógó ni bí wọ́n bá kúrú mèkútúrú bọ́n máa ń pè mí mọ́ bí àwọn ẹ̀kọ́ tó bá gílápọ̀ máa ń pè mèkútúrú ìṣẹ̀ rántí mo gbọ́ kó náà kókó bí wọ́n bá kúrú náà orí tó máa ń pè bọ́ tó máa ń pè ẹni tó kúrú ní ó kúrú ó máa di wàhálà àbí wọn fi bàbá gíga kẹ máa dà pé Yorùbá tó lórí fọ́ táwọn ṣé rí kọ́ńtò irọ́ Yorùbá yẹn ó ti gbé wọnú ẹ̀sìn ìsìlámù nílẹ̀ Yorùbá láàṣẹ kí n fèsì reality mọ́ irọ́ tá a bá ń lẹ̀ làwọn náà máa gbé lórí kí ni sin tó lè sí dẹ̀dẹ̀ rẹ̀ ó kẹ́yìn náà ẹ wo sọ̀hábà kan níjọ́ òní irú ìwà yẹn kí lẹ̀ pé ànábì tó bá débi kan ànábì a máa ń bẹ̀rẹ̀ tó máa ń kọjá lọ́nbẹ̀ yẹn gbogbo ilẹ̀ mọ́ sórí yẹn náà ó máa ń bẹ̀rẹ̀ ń bẹ̀ sàábí tó àtàwọn yóò àjọ ń bẹ̀rẹ̀ ẹjọ́ náà lọ́hùn ó wá ti ka ìbẹ̀rẹ̀ kú súnà ṣé gbogbo tó ń pè ní súnà lẹ́nìí tẹ̀lé gíìbù lásán ni tó dẹ̀ ní tó lìdì sí tó wá fi ń dá wàhálà alẹ̀ sáwà lọ́rùn lẹ́nìí pé súnà lẹ́bí ní súnà kọ́ nìyẹn náà irú sọ̀hábà yẹn irú wà olówó elédè Yorùbá ìwà dẹ̀dẹ̀ rẹ̀ kọ́ nìyẹn ṣé làákàyọ̀ sọ fún pé àná máa torí pé igi wà ń bẹ ìjọ náà lọ́hùn igi ó wà ń bẹ lànà mi ṣe máa ń bẹ kí igi má ba gbá Muhammadu lórí sálà sálám ló ṣe bẹ̀rẹ̀ igi ló bẹ̀rẹ̀ fún sàbí ẹ̀ tó wá ń gba abẹ̀ kọjá lẹ́yìn tó ti gbé igi kúrò òun náà tó wá ń bẹ̀rẹ̀ ibi ń tẹ kọ́lẹ̀ ní náà ṣáwọn àmì ẹgbẹ́ àná lọ́hùn ni ṣe ẹkẹ́ kọ́ ẹlẹ́ka wa rí kà ṣé sàbí yẹn ló kọ́ ọ́lẹ̀ àbẹ́ náà lóbìnrin ti gbọ́ àbí ta ló kọ́ ọ́lẹ̀ tẹ́ rí bọ́lẹ̀ ti rí àkáǹtì yẹn ṣé sàbí ló sọ pé kó dàgbà táwọn ìjọba wọn máa ń kọjá lọ àwọn máa ń bẹ̀rẹ̀ ìgbà tó yà lóko òun tún bẹ̀rẹ̀ ń bẹ̀ ṣé súnà nìyẹn kí ló bí táwọn fi ń kọjá ń bẹ̀ torí pé gíwà ń bẹ̀ tó lè gbá a lórí náà ṣe ń bẹ̀rẹ̀ kọjá ń bẹ̀ wọ́n wá ti gbégi kúò òun tún wá ń bẹ̀rẹ̀ obìnrin kan máa ń bẹ̀rẹ̀ ń bẹ̀ súnà ni mo sọ wípé
ká gbààwẹ̀ Monday àgọ́ ní fáwọn tó bá ń gbà mú ìtẹnu wọn tó máa bí ẹjọ́ Monday àgọ́ ni ṣé ìbú náà nìyẹn. wọ́n bí ànábì lè sallallahu alaihi wasallam pé àwẹ̀ Monday tó ń gbà kí ló tó ń gbà ṣáwọn sábì òbí léèrè ni ṣáwọn òbí léèrè láwọn tó inquisitive pé wà tó ṣe ń gbà àwẹ̀ Monday oníjọ́ tán bí mi nìyẹn ẹjọ́ yìí kí mọ̀ lànà mi sọ fún wọn bẹ̀yẹn ṣe àwọn àwùjọ tó bí òun nìyẹn no ó fẹ́ kó yọ pé ìjọ tó máa bí ẹ ló gbọ́dọ̀ gbàwẹ̀ tiẹ̀. àwọn dèdè rà ń gbàwẹ̀ Monday wọn náà fi ń ṣe àwẹ̀ súnà kan àwẹ̀ àgọ́ ni ìwọ tó máa bí jọ Monday ló gbọ́dọ̀ gbà ẹjọ́ Monday tó máa bí ẹ Tuesday àwẹ̀ tiẹ̀ Tuesday ni Wednesday ní ó bí ẹ Wednesday làwẹ̀ tiẹ̀ Thursday làwẹ̀ tiẹ̀ Friday kò sáwẹ̀ ìlú àwọn ọmọ ìtìta bí ń jọ jímọ̀ àwọn òláwẹ̀ àwa free torí jọ ọdún níjọ jímọ̀ àwọn onídà àwẹ̀ ẹ̀sùn náà kankan Saturday wàá gbàwẹ̀ Sunday wàá gbàwẹ̀ Monday tó máa bí ẹwẹ̀ ló máa gbàwẹ̀ Monday ìtàn ìfẹ́ ká ló ń bẹ̀ yẹn nìyẹn náà mẹ́kọ̀ọ́ máa kóòdù ọpọlọ yín náà mẹ́kọ̀ọ́ sún náà kóòdù ọpọlọ wa ikí wọn tán ìfẹ́ gbé wá ń bẹ̀ ní péjọ tó máa bí ẹni kó gbàwẹ̀ tiẹ̀. ẹjọ́ bí wọ́n bá bẹ̀ ẹjọ́ Monday tó ń fi ìjọ Monday ṣe dédé rẹ̀ kọ́ ló ń tàn. ntí mùdírù sọ nìyẹn náà pé ẹ ṣe ọpọlọ yín lẹ̀ ẹ ṣe ọpọlọ yín lẹ̀ ẹ gbádìí sànọ́bì yìí rárá. ẹ wo irùngbọ̀n tó náà ara ètò àdáràn irùngbọ̀n kí ló bí irùngbọ̀n yẹn kí ló bí irùngbọ̀n kí ló bí irùngbọ̀n ẹnìkan sọ fún alẹ́ nìí ìkọ́nà àwọn ṣéwù wọn tí yẹn sọ pé bí wọ́n bá ṣe ṣènà lẹ́ẹ̀kan ó dáa ju kó máa fárùnbọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ ẹjọ́ ewo là ń ká ètò mi sọ̀rọ̀ kí wọ́n ṣe ṣìnà tó máa nà lẹ́gbàá 100 tó bá ṣe ẹgbàá 100 ló máa jẹ tó bá ṣe kẹ́nìkan pa lè ṣe ṣìnà lẹ́ẹ̀kan ó dáa ju kó máa fárùnbọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lọ pé káwọ iye 52 wì tó wà náà ọ̀sẹ̀ la fi ń dẹ́ṣẹ̀ ẹjọ́ ṣẹ́ṣẹ̀ nínú ogbò fífà bọ̀kù sẹ́ńtórí yẹn o ìtẹ́ni yẹn sọ ẹ̀kù sẹ́ńtórí wọn ríro ó kọ̀ndẹ́mù àyà Quran torí ordinary terigib tí è ṣe súnà ànábì àníká dárùnbọ̀ súnà ànábì kọ̀ terigib ni mo á ń bi yín léèrè ṣáànà bí ìdárùngbọ̀n sígbà tó wà Mọ́kà kó tó lọ Mọ̀dínà ẹlò dásínà mo challenge yín ẹmú ẹ̀rí ẹ̀wà kí màá tánà wà Mọ́kà ó ní ẹ̀yìn sàábé ẹ̀dárùngbọ̀n sí ẹ̀mùsọ̀ ẹ̀dárùngbọ̀n sí o kẹ máa fa túbọ̀ mú yín o ẹ máa fa irun mú ẹ̀fì irùngbọ̀n lẹ̀ ṣó sọ bẹ́ẹ̀ Mọ́kà kó tó kú o ṣe nígbà tó dé Mọ̀dínà ẹyẹ kóòdù ọpọlọ wa sẹ́ẹ̀ ẹyẹ kóòdù ọpọlọ wa ìrọ̀lẹ́ ń pa fún wa irọ́ lẹ̀ ń pa irọ́ nígbà tó dé Mọ̀dínà ó bá àwọn Yẹ̀húdí àti Nàsárà táwọn máa ń fi irùngbọ̀n àti irun múlẹ̀ méjèèjì ló ń dá sí méjèèjì báyìí ló máa dá sí. àlọ́gbà ni ká lè bá àríyàtọ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn Yẹ̀húdí àti Nàsárà ẹ̀yẹ máa mú irun mú kú òkè máa fi irùngbọ̀n lẹ̀ identity lásán ni ló di wàhálà lẹ́yìn o dárúgbọ̀n sí wàá wọná òwe láwàní wàá wọná kìí kan irọ́ ló ń pa náà you know it irọ́ ló ń pa. àní ẹ fún mi lẹ́rìí pé ànábì fi irùngbọ̀n lẹ̀ ní Mọ́kà ó lẹ̀ káwọn sàhábà dárúgbọ̀n sí Mọ́kà kó máa fárun mú ẹmẹ́rìí ẹ̀wà tó wá gbé ohun tí mo sọ ò rí bẹ́ẹ̀ ẹmẹ́rìí mi wà tó tàwọn tí mo sọ yẹn pé Genesis irùngbọ̀n dídá sí Mọ̀dínà ni identity lásán dẹ̀ ni. Ayọ̀ṣọ́ ọmọ Ìgbò ń dárùngbọ̀n sílé ni Ṣúkúmèrèjè kò nírùngbọ̀n Reverend King tó wà ní prison kò nírùngbọ̀n irú ọ̀dẹ̀ ń pa ṣọ́ọ̀nì kí fárún wọn dànù ṣé súnà làwọn náà ṣe ní tó bá jẹ́ súnà nábì máa tẹnumọ́ kèfèrí ò lè ṣe láéláé torí pé tó ń pè súnà nábì ní Quran ṣé bọ́ bí Aisha léèrè kẹ́yìn náà dẹ̀ mọ̀ pé kí ni ìwà nábì kí ni súnà Aisha ní Quran irú là ń pa fún wa náà irú ò lè ń pa fún wa
bí o bá tó irùngbọ̀n dá wà lálẹ́ dẹ̀dẹ̀ rẹ̀ ló ń tọ̀hún ha dẹ̀dẹ̀ rẹ̀ ní ẹ̀ náà tẹ̀lé gífù lásán identity lásán ló wá dẹ̀sí mọ́ a lọ́wọ́ ẹ wo ṣòkòtò wíwọ̀ mo ń bí léèrè lẹ́gbàá ṣáà bí wọ́n ṣòkòtò rí kó tó kò láyé àwọn ọmọ sọlá ṣó wọ ṣòkòtò rí tẹ́ẹ̀kú ṣáà sáwọ́ ṣòkòtò rí tẹ́lẹ̀ sọ fún wa pé tí kò bá kọjá kókósẹ̀ àwọ̀ náà kí lè ló bá nàbí ràn ẹ fún mi lẹ́yìn wọ ṣòkòtò rí tí kò tó bá di wàhálà lé ní pé ṣòkòtò gbọ́dọ̀ máa fò dànù káwọn abáṣọ jẹ́ anábì ewọ ṣòkòtò ìlú ló máa ń rò àti bàǹtẹ́ ooo ṣe láwọn oníbèrè aláwakóbá yín àwọn oníbèrè aláwakóbá yín tó wọ́n ti kóòdù ọpọlọ tí sáwọn yáǹgù kan tẹ́ gbọ́dọ̀ kọjá abẹ pé n tẹ́ gbọ́dọ̀ máa sọ rèé o bá ṣe gbé kalẹ̀ rèé níbo ẹ láyé wa jẹ́ àbí ẹ fẹ́ sọ àdó lẹ́sìn nígboro torí tẹ́yìn ti kóòdù pọ̀ sọpọlọ yín kò jọ o wàláhì kò jọ ànábì ewọ ṣòkòtò ìró ló máa ń ró ìró rẹ̀ yìí kọjá kókósẹ̀ bẹ́ẹ̀ bá ṣe súnà ànábì ẹ máa lọ róró ṣé kò sí òláyé mọ́ ni kẹ́ ewọ ṣòkòtò bídíà ni tó lè kó ìwọ náà ṣòkòtò ìwọ bídíà ni ìró ló yẹ kẹ́ máa ró kò sí òláyé mọ́ ó lè gbá ti bí ìyàwó ẹ̀ kó máa ró kẹ́ máa kó ọlọ́yẹ̀ súnà ànábì irọ́ lẹ̀ ń padà ẹ̀yìn náà dẹ̀ mọ̀ ṣẹgbẹ́dẹ̀dẹ̀ rẹ̀ ní lérí ààrẹ náà gbogbo ẹni tẹ̀lé ṣòkòtò dáwà aláàlẹ̀ nínú ẹ̀sìn ìsìlámù dẹ̀dẹ̀ rẹ̀ ní sàlámù ìwọ̀n ṣòkòtò rí kiri ló wọ̀ ìró wọ́n ní mòdìrú pé àwọn sàábẹ̀ kan ló pòrọ̀ ṣe rí ihun tí wọ́n kọ́lẹ̀ ní mòdìrú ń sọ àkọọ́lẹ̀ yín ni mòdìrú ń kà ìṣesí sọ̀hábà yẹn irọ́ ni ṣẹ́yìn náà mọ̀ ni káàpì ló pùrọ̀ ṣó ti di ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn ṣó pùrọ̀ kọ́ ni lómi ò ní fídíò kan ìpè ló pùrọ̀ náà nínú ìwé bọ́n tí bàbá kà ni wọ́n kọ ni wọ́n nǹkan tó ń kà ni wọ́n sọ jáde ìṣesí ẹ̀dẹ̀kẹ̀rẹ̀ ìṣesí yẹn ìṣesí òpùrọ̀ ni ṣọ́n parọ́ ni ọ̀nà pa ọ̀sàbí elétekéte ẹjọ́ Muawiya àti Ali kí ó ṣe láàrin wọn ẹ sọ ìtàn yẹn fáyé káwọn ní gbogbo àwọn tó pa Usman ọmọ àlùjànnà ni wọ́n ṣé ìjọ sí kèfèrí ló pa Umaru òdẹ́lọ́ta ara ni o ṣé kèfèrí ló pa Umaru ṣé mùsùlùmí kọ́ ló pa wọn ṣé àwọn sàbí kọ́ ló pa wọn ṣé àwọn sàbí yẹn kí ni wọ́n fọmọ àlùjànnà ni wọ́n àbí kí lọ́lọ́run sọ nígbà kágbẹ̀mí mùsùlùmí ẹgbẹ́ wa nínú Quran kí lọ́lọ́run sọ ń pa ẹ̀ àbẹ́ ẹ̀mọ́ ẹ̀rí bí ó sọ pa mùsùlùmí kan ọmọ náà ni ṣáwọn sàábé tó pa Umaru sórí ìrun ṣọmọ àlìjẹ́nà ni wọ́n ẹ dá mi lóhùn náà ẹ máa wí tán ẹ jẹ́ máa sọ àwọn sọ̀hábà ní tó wà lákọọ́lẹ̀ tẹ́ ẹ kọ́lẹ̀ fún wa táwọn kèfèrí ayé ń lò against wa káwá dákẹ́ lórí ẹ̀ ká máa ń yìn wọ́n lórí àwọn burú táwọn kan ṣe láàrin wọn tí kèfèrí bá gbé wá bá wa àwa lanúlẹ̀ àwa ni lukman luku yìí àbí àmà lukman luku ẹ ọjọ́ tí ọmọ kan wá bá mi jò ní àfihàn lọ́sọ̀yà tó gbà dísì kan pé ànábì jí pátá pupa lójú ogun kí lẹ rí sọ sọ́rọ̀ yẹn láti ọjọ́ yìí kí lẹ rí sọ sí ṣé bẹ́ẹ̀ ló ṣe rí kèfèrí wá ń pa ànábì lólè ẹ̀dẹ̀ dákẹ́ bí ẹ máa jí pàtàkì kí náà máa pè é kèfèrí ń pe ànábì lólè ẹ̀rí dìfẹ́ǹdì àbí ẹ̀rí fídíò ẹ̀ ṣe bá lẹ́rí ẹ̀rí náà tó ń gbẹ̀mọ̀ kó wà ń bẹ̀ ni ẹwà kọ́lẹ̀ burúkú tó kọ́ nípa Muhammadu tiwa ẹwà fi káwà dákẹ́ ká máa wò yín ran kò jọ ọ̀tá ànábì lẹ́yìn ọ̀rẹ́ ànábì làwà sálàrà sálám
a gbọ́dọ̀ defend the integrity Muhammadu sallallahu a gbọ́dọ̀ gbà kẹ́kọ̀ọ́ máa fún wa gbé ànábì máa wọ ó máa wọlé tọ̀ ìyàwó ẹ̀ lóru mọ́jú wèrè kan á sọ pé ó ṣe ọba náà ṣe lágbára tó bàbá ẹ̀ ló máa ṣe irú ẹ̀ mọ́jú ṣé wọ́n lè gbàrú ẹ̀ kọ́mi ẹnu bàbá ti wọ́ pé bàbá ẹ̀ ó lákìkà kì í sùn mọ́jú Muhammadu tẹ sọ fún wa pé ó máa yan nọ́fìlà mọ́jú ìtẹ́sẹ̀ máa wú ló tún ráyè la ilaha illallah èrèjà ṣe ránkà yìí ìdọ̀tí pọ̀ ju èyí dẹ́ gbàdọ̀ tí ẹ wọlé tó máa ń sọ pé Buhari kọ kíní kan lẹ̀ kò dáa ẹ máa fẹ́ kú lé lórí wọ́n dẹ̀ ń tán ṣe méjì Muhammad sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ gbà fún inú ìdẹ̀ ń dùn ẹ̀dẹ̀ kún wọn lẹ́yìn ọlọ́run fẹ́ Aisha lọ́mọ òpóǹlò ẹ̀dọ̀ tún dìfẹ́ǹdì irọ́ yẹn pé ẹ̀ ń gbà láyé nígbà náà lọ́hùn àwọn ọmọ ẹ̀ máa ń wú wọ́n bí léèrè mélòó náà àwọn sọ̀hábà ló imitate Ànábì lórí iṣu yẹn kò tó wọn tó wú Umaru rò ọmọ ọdún 6 fẹ́ Usman rò rí fẹ́ Ali ò rí fẹ́ àwọn sàábé tó kù ò rí fẹ́ Muawiya tó tẹ̀lé ò rí fẹ́ kọ́nìkà Ànábì pé àwọn ọmọ ẹ̀ máa ń wú ìjẹ́ Ànábì nìkan lè fi porí ẹ̀ kó fẹ́ mọ ọdún 6 ó bá sọ ọmọ ọdún 9 ṣùgbọ́n láka ẹ̀ tí ẹgbẹ́ kà ní sọ́nà ìfẹ́ rí bàbá tí kí inú yín dùn pé pedophile bàbá pedophile ó wá ń pẹ̀lú pedophile lójú ẹ̀mí inú yín dẹ̀ ń dùn ẹni àwọn ọmọ ẹ máa ń wú gbà yẹn tó máa pè ń dèdè ní ẹ máa bàjẹ́ àbí ṣé tèkété kọ́lẹ̀ ń dá yẹn stylishly ẹ̀ ń destroy Muhammadu ẹ̀ fi ń gbé àwọn àfáàyín lárugẹ sallallahu alaihi wasallam mo ní sọ̀hábà bàbá sọ pé lédèkété wà náà sọ̀hábà ṣe rọ́ ni àwọn olópa Umaru sẹ́ ṣẹ́mọ̀ àlìjọ́n làwọn tó pa Umaru ṣọ́mọ̀ àlìjọ́n náà làwọn tó pa Usman tí wọ́n gún pa ète tí Muawiya dá against Ali ṣe tó dáa ni Ali sọ kọ́ǹbù pé òkè tó wáyé pé káà méjì kú ló wáyé kí Islam lálàáfíà òun fẹ̀mí ara wọn lẹ̀ Muawiya náà sọ the same thing wọ́n wá pa Ali tán Muawiya ní kò sí tó jọ ẹjọ́ kí náà ń pè yẹn ṣé èkékété kọ́ nìyẹn gbogbo ẹ̀lẹ́kọ́ lẹ̀ fún ẹbí tẹ́ tí láyé tẹ́ kà tẹ́ ẹ̀kọ́ là ń kà náà ibi tó ìtẹ́kọ̀ fún wa nìyẹn pé èkékété ni Muawiya lò against Ali tó fi pa pé gbogbo ẹ̀ gbà fún Ali based on what based on pé Ali ló pa àwọn ẹbí ẹ̀ lójú ogun kèfèrí gbogbo tẹ́ ẹ̀kọ́ ẹ̀ là ń kà náà kí ló ń bí inú tó máa lè sọ pé lẹ́kìtẹ́kẹ́tẹ ni àwọn sọ̀hábà gbogbo wọn kọ́ gbogbo sọ̀hábà gbọ́dọ̀ bá ń sọ̀rọ̀ gbogbo wọn kọ́ ó sì máa jẹ́ gbogbo wọn eléyìíkété pọ́nà sọ̀hábà dáadáa Muawiya ìkọ́lẹ̀ lẹ́kìtẹ́kẹ́tẹ ni àtàwọn tó tẹ̀lé eléyìíkété ni Muawiya àtàwọn tó tẹ̀lé báwọn náà parí ẹ sọ sóyè yẹn fáyé sẹ́ẹ̀ tó àánú tíra wọ̀nyí káwá sọ pé Muawiya try ẹyẹ mi kan kún ọni ọgbọ̀n alátẹnu jẹ ṣé rọ ni ṣe bẹ́ẹ̀ rí fídíò tí Sheikh márùn ṣe nípa Abu Huraira ṣé lọ́nà pa ni bó ṣe rí nìyẹn náà ṣé bí o tẹ́ ẹ̀kọ́ lè ní àfáàǹkà ẹ wá lọ sọ tí ò dáa pé àlùmọ́ǹgẹ̀rí ni Abu Huraira ṣé ibi tó kọ́ ń pa ẹ̀ ni ṣé ṣéèkì wà ń bẹ̀ ni ṣọ́ wà ń bẹ̀ ibi tó kọ́ lọ́kà pé ẹyẹ nǹkan ẹ̀ṣẹ́ tó gbáyà kan lẹ́nìí àyà kan sọ̀kalẹ̀ ó mọ̀ pé máa ò lẹ̀ ká àyà ebi ló ń pa wá kálọ̀ wá lọ jẹun kí ni ìtumọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ẹ má jẹ́ aṣàbòsí náà wọ́n náà pé Buhari láfọ́ ṣáàfì wà Buhari ò fọ́jú ni kọ́ máa kọ́ ẹni tójú ń dùn àbí
àná lẹ̀ ń pa culture Yorùbá ti kó bá gbèsè ayé yín culture Yorùbá ló kó bá gbèsè ayé yín ẹni tó jó ń dùn àfin òyìnbó ẹni tó ga ẹni tó gùn ẹni tó kúrú bàbá gíga irọ́ lẹ̀ ń pa náà. Mùdírò bú Sàábé o wọn bú Sàábé rárá ìṣesí ìhùwàsí tí wọ́n kọ́ lẹ̀ ń pa wọn ni Mùdírò ń kà èyí ò dé lè kà tó lẹ́rù ń bà yín àwọn ọ̀tálẹ̀ tí bá yín tú wọ́n bá ń tú sí English wọ́n bá ń tú sí gbogbo èdè gbogbo ayé ló ń kà á ó gbogbo ìtúnyẹ̀ gbogbo Buhari volume 1 to 9 ó wà lórí Google ní English Muslim wà lórí Google Tirmidhi Ibn Majah wà lórí Google wọ́n á kó ti nọ́mbà ẹ̀ fún ẹ àti ibi tó wà confam ló máa bá mẹ́ ìyẹn lẹ́yìn sì gbé sábẹ́ tébù lẹ́yìn sọ pé ẹ má jẹ́ máa sọ̀tàn àwọn sàhábà torí pé àṣírí ẹ̀sìn wa ni àti àṣírí ẹ̀sìn ẹ̀yin mélòó ẹ̀sìn ẹ̀yin mélòó tẹ bá tọ́ra ẹ̀ jẹ tán ẹ̀jẹ̀ àgbọ́ tẹ bá tọ́ra ẹ̀ jẹ tán ìgbà àwọn onígbà kẹ bà ìsìlámù jẹ́ o ànígbà kẹ fi àkídà yín bà ìsìlámù jẹ́ ànígbà àníṣe kí ni ànígbà wọ́n máa dára fún Mùdírò wa Sheikh Abibu lágbàwọn lè lórí wọ́n máa ṣe dára fún wọn bá fún náà láǹfà mi kí wọn lára tó péye bá jogún ẹ̀ fún wọn la hawla wala quwwata illa billah mo kí àfa Mubarak náà ló máa ṣe dára fún wọn àgbẹ̀sẹ̀ mú gbọ́dọ̀ ṣe dára fún wọn àwọn eye opener nìyẹn àwọn tó ń ṣí wa láàka ilẹ̀ tó ń ṣíjú wa sí táyé ń bò tó ń lè kárí wọ́n tún wá ń bú wọn wọ́n tún wá ń bú wọn. tẹ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣémi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.